أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم. A dá ọpẹ́ fún Ọlọ́run, a tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kó má mọ́ lórí tiwọn nìkan, àwọn ará ilé wọn, àwọn sàhábà, àwọn fámìlì wọn, tí dórí gbogbo àwa tí a jọ ń jẹ́ mùsùlùmí náà lápapọ̀. Mo ní kí n fi àsìkò yìí sọ fún wa wípé a ní rally ní ọjọ́ Wednesday on the 19th Wednesday, ọjọ́ mẹ́rin àbí ọjọ́ márùn-ún ni ọ̀la ọ̀túnla ọjọ́ mẹ́rin Wednesday ọjọ́ mẹ́rin ọjọ́ Wednesday ọjọ́ mẹ́rin a ní rally ní Adó Àwáyé ní under Ìṣẹ́yìn local government Òkè Ògùn Ọ̀yọ́ state. A ní Yorùbá nation rally níbẹ̀ lọ́dọ̀ àwọn Ayọ̀ lady wa. So a fẹ́ kí gbogbo ilé kátúyẹ́yà wá síbẹ̀. Ẹjọ́ àtọkùnrin àtobìnrin a fẹ́ kátúyẹ́yà wá síbẹ̀, pàápàá jùlọ àwa tá jọ mọ Òkè Ògùn, tá jọ mọ Ọ̀yọ́ state. A fẹ́ ká wá síbẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ mẹ́rin rally Adó Àwáyé ní on the 19th ọjọ́ mẹ́rin òní. Kọ́lọ́run jẹ́ ọjà ṣe rọrùn. Ìyẹn náà la ní ká sọ fún gbogbo wa nínú ilé o. Ọlọ́run bá mú ọjọ́ ró, a sì ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí ilẹ̀ Yorùbá náà bá dúró tán, wọn ní fẹ́ni wọ́n ká wá ṣàwátì. A padà ṣe live program lórí ẹ̀, but a ní ká kọ́kọ́ ṣe short video yìí náà nítorí ọjọ́ yẹn ti súnmọ́. Ire o.